rí ẹ o. ògiri ojú mẹ́ta ìyẹn kò ṣe fèjà lọ láì ṣàrírí láì jábọ́ fún ìpinnu ọmọ jẹ́lá àjẹ́ ṣáyẹ̀ fún ojú ni ọ̀rẹ́ ní ìbọn sọ báwọn sí àgbà ìjọba náà. wọ́n ṣọ́ra kí ni ìyẹn ṣe bó ti jẹ́ tó lórí alábẹ́ pẹ̀lú ìfọlábẹ́ ìdángájá. sórí mọ tata ní ilé ayé yìí làṣẹ máa ń yọrọ ògbódò láṣẹ torí àlùjọ ọlọ́kọ̀ ìjọba. orí àwọn tẹ̀mí ọbí ní sílẹ̀ nígbà kan òjò gbẹ́gùn dọ̀dọ̀ làṣẹ yìí o tèmi dábọ̀ gbogbo. ọ̀rọ̀ dà sọ́nà òun máa ń sọ. ọ̀rọ̀ làwọn ní. òun lọ sọ. ọ̀rọ̀ bá a sọ òun náà sọ. mo ti lọ lọ ọkùnrin ìgbà èmi lọ lọ ọkùnrin ìgbà. mo ti lọ lọ ọkọ mi gbà èmi lọ́ọ̀lọ́ ọkọ mi balẹ̀ báwọn kan ṣọ́kàn wá tẹ́. báwọn kan ṣọ́kàn wá tẹ́. ẹ̀pọ̀ ọjọ́ tó lágbára lónìí. ṣé ọjọ́ kan wà tí ò lágbára kún lọ́la bàgàmì àlàbí ẹ̀rín kò sọ ọjọ́ náà yíyí wá. ṣé ọjọ́ kan wà tí ò lágbára yí wá. èèzì kò sọ ọjọ́ tí ò lágbára kún lọ́la bàgàmì àlàbí ẹ̀rín àmọ́ àwọn ọjọ́ kan wà lábàájá ọ̀tá táyà sọ́tọ̀ àjíwọ́lá bá sọ wá. àmọ́ àwọn ọjọ́ kan àjíyíwá alábí táyà sọ́tọ̀ ọ̀fà fáwọn olórí rẹ̀ alábí ọlọ́ọ̀báka ìbá wá sílẹ̀. irú ọjọ́ ni ọ láyà sọ́tọ̀ Falaji Abdulwahab ọ̀làrẹ̀wájú àdìsá ayájọ́ ọjọ́ ní ọ̀ṣọ́ láyà sọ́tọ̀ fàdísàmì wà bí ọ̀làrẹ̀. àjíwẹ́ gbogbo ọjọ́ lójoojọ́ tó lágbára pàṣẹ àmọ́ àwọn ọjọ́ kan wà táyà sọ́tọ̀ tó ń lé lábàdàn mi àlàbí fáwọn lórí rẹ̀ ayájọ́ ọjọ́ ní ọ̀ṣọ́ láyà sọ́tọ̀ fún bàmí àdìsá tẹ́wà ààbò ọ̀làrẹ̀wájú happy 45 years on stage ó ti pẹ́ gan àjíwòrán máa ń sí àkàbà jẹ́ pẹ̀lú fíìmù blushing àwọn ìgbà bára. entertainment industry iye ọ̀kan ni wọ́n ní theatre industry ọ̀kan ni wọ́n up my fine music ọ̀kan ni wọ́n entertainment industry ọ̀kùnrin làbàkà ọ̀kan láti sáwọn àbí ọ̀làlọ́rin. aládì ìsáàbù lálàrin ọ̀làrẹ̀wájú àdìsáwọ̀ àdúràbò àjùwà ẹ̀yin lọ pé Pasuma alálùbáríkà alábẹ̀ kókó akọrin náà àwọn èèyàn tó pé láǹbáríkà alálùbáríkà alábẹ̀ ní kókó
ẹ̀yin ò ní kàn ọmọ kúnlẹ̀ bá a sọ alálùbáríkà àwọn ìfàtò wà gan lábẹ́lá bá kà alálùbáríkà alùbáríkà ọ̀sẹ̀ wáyà pa ọkùnrin máa sọ ìwà àwọn sí àwọn. wọ́n ti sọ́jà méjì ní pé láwọ̀ yìí ṣé pàṣẹ ṣe wù ní wọ́n. ẹ̀dá ọ̀bẹ wọn mú kí lọ́jọ́ pé ìgbélé nígbà yìí ojúlé wọn pé ẹgbẹ́ bàbá ẹni tó ṣe èèmọ̀ ní ọ̀sẹ̀ fún ẹ sórí. gbọ́nà ìṣẹ́jú ìṣẹ̀lẹ̀ Paso. kéréjèrè lọ Paso. lójú lè lọ Paso ọmọjà ọmọláwo sáwọn yàrá mi ìṣẹ́jú ṣẹlẹ̀ lábàárà Paso alábí ọ̀rẹ́ tó gbọ́ ẹ káàbọ̀ sílé agbára Paso kò wọ́n ní mo lẹ́rù kú ní rìsáàbù tẹ́fà rí mi ayé máa ṣọ̀tẹ̀ fún ọba wọ́n ní mo kárí sódà sókè ló lábá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́ọ̀sì ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́ọ̀sì. sọ pé orí tí bá ń gbọ́ kò bẹ̀rù ṣá àwọn kan máa ń jókòó lè rọrùn. ọlọ́dún ìjọ ọlọ́dún ni wá sí láti Paso n'alakuko le bí alágbàdo dandan ló ṣe dandan. Bá Paso à lábàáká ọlọ́pàá ọkùnrin ogun àìtọ́. Èso dire head of department Fuji music industry kúnlẹ̀ lábàkàmì àlàbẹ̀rẹ̀ senior man rẹ̀ o. Head of department
èso di Fuji music industry kúnlẹ̀ lábàgàmì àlàbẹ̀rẹ̀ èso di Fuji kúnlẹ̀ lábàgà sinimá náà rẹ̀ o. aláàjì ọmọ aláàjà bàbá aláàjà. èso di ìdánrẹ́ o Fuji industry àlàbẹ̀rẹ̀ jíjìmá sinimá náà rẹ̀ o kúnlẹ̀ lábàgà àlàbẹ̀rẹ̀ jọba. ọlọ́dọ̀ adíwárí ìsòkúnlẹ̀ àbáká aláàfin tó tán dáadíwá sí látú àríkẹ́bí ìgbẹ́gbẹ́ ọmọ mi lábísí. ọlọ́run ìwájú àdìsáàdé abdulhamu happy 45 years on stage. èmi dúró síbẹ̀ a máa rí yípa ọkúnlé lábàkàmì àlàbí lágbára lọ. awards english 45 years on stage 3-1 ní bàṣọ ìbáraká ọ̀pá mẹ́ta àpapọ̀ lábá ẹ̀ka sójú kan àbòdò àwọn àpè àdìsáré òwòpè ọ̀ṣọ́ lọ́rẹ́wájú ọlọ́rẹ́wájú ìyàn àdìsá. Adúlísà ní ọ̀rọ̀ àbúdúwà ààbò. Àwọn dábì wà ní ọkùnrin bá aṣọ àbìnrin ní Mùsùlùmí. Àwọn bàbá àdúgbò ní ọkùnrin bá aṣọ àbìnrin ní Mùsùlùmí. Àwọn dábì wà ládùúgbò. Wọ́n máa ń fa ìmísí aláàbí gbogbo ọ̀nà wà. Gbogbo ọ̀nà wà ọkùnrin bá aṣọ. Àwọn ìfàlà aláwàlá bí ó bá ọ̀sùn aláwọ̀ ni wọ́n dé ní. Yòsùn òbí mo rí ọmọ tẹ̀ lọ́nu. Yòsùn òbí mo rí ọmọ tẹ̀ lọ́nu. Àwọn tó tẹ̀ lẹ́nu tí wọ́n bá ti gbọ́nu ẹ fún ọ ní ìpanu pọ́ńtò sọ̀nù kàn sọ́nù o máa kọ́ra wọn ní ìjánu. Ọjà táwọn ti ní mú gbé sí o a ò ní gbàdúrà kókó tí ilé ibẹ̀ kókó wá jóná. ọmọ ẹni ò ní burú kọ́ lè lẹ́kùn pa àyẹ̀wò májò mi kó máa lọ òde ẹ̀rù. Kọ́mọ lè dẹ́kun ìwọ ọ̀fà dá ẹni. Ìkìlọ̀ ni fọmọ tó bá gbọ́ lórí máa ẹ̀wọ̀n rẹ̀ o. ìkìlọ̀ ní fọmọ tó wá gbọ́ lórí máa wọlé ẹ̀rù ọ̀la. Ìkìlọ̀ ni o fọmọ tó bá gbọ́ tó máa wúlò fún wa lẹ́wọ̀n ọ̀la o. ìkìlọ̀ ní fọmọ tó bá gbọ́ tó máa wọlé lẹ́yìn ọ̀la. Ọmọ tá a bá wí o tí wọ́n rún kì í bá a bá so ẹsẹ̀ mú oko àti parun ṣàlóore ọ̀rọ̀. Tẹ̀lé máa wúlò fún àwọn lẹ́wà ọ̀rọ̀. Pàṣẹ òkú ọ̀gẹ̀dẹ̀ tí ó rí àwọn gbogbo ọ̀dọ̀ pé ní ṣubú lẹ́yìn méjì àwọn. Ìsẹ́ńtàtì mo bá ń ṣe mí o. Bọ́sọ̀dọ̀ ẹ̀sọ́ àwọn olùdíṣẹ́ o. Bọ́lá tí a o.
Àlàbí Pasuma yóò yá ilẹ̀ gbàtúrà. Wọ́n lọ pósítà olórí mẹ́fà. Báwo mújì tí mújì Níbo jí wọn ò jọ ọ́? ọ̀rọ̀ ni wọ́n kọ nínú àwọn bẹ́ẹ̀ lọ. Mo bá náà wọ́n sí Pasuma ìjọba. Èèyàn tó bá sí ní ìlàlúbà ìkàlómú yẹn. Májẹ̀mú ta ti múlá. Májẹ̀mú ta ti ọ̀rọ̀. Májẹ̀mú ta ti wọ́lọ́mú. Sátì. Májẹ̀mú ta ti ọ̀rọ̀. Nọ́mbà wán, ọ̀bẹ máa jẹ́ láíláí. Nọ́mbà wán, nábì ìṣòro yòó. Májẹ̀mú ta ti olúwa o. Májẹ̀mú ta ti olúwa. Májẹ̀mú ta ti olúwa bá. Ọlọ́wọ́ bá o. Sìdá. Adélẹ́yẹ. Ọlá máa ń tó. Olúwa o. Ajíbọ́lá bá sọ wá. Ó dàbí ẹni pé mo máa lọ bọ́ tún níbi ìbá so. Láti sọ tí mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀ bí ó bá ká. Torí mo rí pé déédéé ẹgbẹ́ máa níbẹ̀ níbí. Mama lọ bọ́ tún níbi ìbáṣọ ara mi. Láti sọ tó wà lọ́kàn mi àlàáfíà. Torí gbogbo ẹgbẹ́ máa, àwọn náà bẹ̀rẹ̀ ní kàlẹ́ bàtọ́. Àwọn representative president bẹ̀rẹ̀ mi. À ń bọ̀ di ẹgbẹ́ máa ń bẹ̀rẹ̀ bí òkúnlẹ̀ bàtọ́. Màá lọ bọ́ tún níbi ìyàrá bí ó bá ká. Sọ̀tò alọ́kàn mi ò rà ẹ̀ka jáde. Ó tásìkò jí wáyà tí máa ń dá gbogbo ẹni tí yá fídíò dúró pátá. Ẹni yá fídíò rẹ̀ àjọ bá kálá tó. Ògùn àbò tí bá ti ṣeré. Ìbá tó rí kámẹ́rà àjíwá lẹ́yìn ni. Ẹ ò ní ya fídíò kankan. Ẹ yọ sọ fún ayé jú ẹ. Gbogbo ayé dá yà fídíò yìí wọ́n lábàá sọ wá. Ẹ̀yin máa kẹ́gbà tó ń gbowó lọ́wọ́. Bẹ́ẹ̀ bá fún ọ lówó. Sàrà lẹ́sọ̀kúnrin láàárọ̀ bàkàrà kàtà. Torí wọn ò ní ya fídíò mọ́ lápò yìí. Kékun lé gbogbo kó lọ sọ fún tọkọ máa sọ. Kékun lé gbogbo kó yà lọ sọ fún tọkọ máa sọ. Pé lẹ́yìn yìí, èdè 20th of March, ogún ọjọ́ oṣù kẹta ọdún 2016, ẹni bá di orin yíyá fídíò mọ́ báraká. Ẹjọ́ kí ọdí o ìjà àdé dáadáa. Ẹjọ́ kí ọdí o ìjà àdé rẹpẹtẹ. Mo bẹ̀yìn ẹjọ́ kọ́dí o ìjà àdé dáadáa o.
every week and out week in week out bí Pasuma bá ṣe eré mẹ́ta mẹ́rin làbákà lọ́sọ̀ọ̀sẹ̀ Àjíbọ́lá every week in and out mo ṣe eré mẹ́ta mẹ́rin bàtò bàkà Àjíbọ́lá ẹ wá jà ó ṣe ó kúnlẹ̀ eré mẹ́rin lọ́sẹ̀ kan nínú oṣù kan 16 fídíò ni. eré mẹ́ta lọ́sẹ̀ kan nínú oṣù kan 12 fídíò ni o. 12 fídíò kúnlẹ̀ nínú ọdún kan bá so. ẹ bá ṣe Àjíbọ́lá o. ẹ o òun tó tẹ̀ wá cause problem òun ni pé ẹni mákẹ́tà ní pé fídíò Pasuma jáde tá a bá wo fídíò bóyá lẹ́ free Monday tá a bá rí i pé méje jáde Pasuma ó bá ká tá a bá máa rí ẹ̀ kíní kan fast music kíní kan music kíní kan fídíò kíní kan àti ẹ̀mọ́ Alábí ìmọ̀lẹ̀ wọ́n kàn jẹun sára ní àwọn ẹni bọ́dì nínú. wọ́n kàn jẹun sára ní orí báṣọ. àwọn ọmọ máa kẹta kankan ó tásìkò lẹ́yìn ní ẹnì kan náà ní yẹ fídíò mọ́jú wá. ẹ̀yà ìtẹ́mọ́ yá lórí bóyá ẹ̀ máa yọrí mi ẹ̀ máa yọrùn mi máa bóyá máa ya bẹ́ẹ̀ mi ra àṣọ Kúnlé ẹ̀yà tẹ́ máa yà lónìí lẹ́yìn mi ó Àlàbí ó yẹ Kúnlé kò sí fídíò wọn. a máa ṣe regulation jí wọ́n a máa tún ṣe bá aṣọ rárá every Monday 7, 6, 8 videos kí ló dé ṣe bá sórí nǹkan ni àwọn kan fẹ́ bẹ́ẹ̀ àwọn òun tó máa fi yìnyẹn ibà sí lábàgà àwọn fi bú ẹ o ìyẹn mo dọ̀ lábàjọ́ bàbá àwọn management ni ọ̀nà sọ pé ká ṣe regulation lábà ẹ̀ka kùnrin ọ̀la. àbòkò Pasuma bẹ ní ìta bàbá gbogbo ara wọn bẹ́ẹ̀ a mọ̀ pé wọ́n ní wọ́n sọ̀rọ̀ ìdí mọ́ àwọn ìwà jẹ́rẹ́ aláàjì fọ́pọ́ lọ sí Pasuma báyàká àwọn kan ti jáde ṣáàjú ẹ̀ Pasuma ojú wa ẹ̀ fọ́pọ́ lọ sí Pasuma Kúnlé tó bá tẹ̀ jẹ́ pé wọ́n sì máa ya fídíò Àjíbọ́lá a máa jókòó sábà ìran tèmù Alábí ọ̀rọ̀ rẹ̀ ṣe ìyá máa sọ̀rọ̀ tó bá jẹ́ pé wọ́n sì máa ya fídíò a máa jókòó round table ẹni mákẹ́tà tó bá fẹ́ máa yà mí ó dáadáa ajá máa sọ̀rọ̀ ní ajá máa jókòó round table kò ní jẹ́ pé irú òkèrè wa ó wọ́n yà fídíò Paso wọ́n jẹun sára àtúnlé Paso kò sí ẹ̀mọ́ làwọn ẹ̀ka ẹ̀yàn làbíà àwọn tẹ̀bí wọ́n sábà ìrànṣẹ́ pé afẹ́kí fídíò ẹ̀ máa jáde máa sọ olókìkọ́ lódodo àwọn aláàjì fọpọ lọ sí Paso ojú wa fi iṣu Àjíbọ́lá o ti disturb ọdí ogun fi iṣu Àjíbọ́lá o ti disturb ọdí rẹpẹtẹ ẹ ò fi iṣu Àjíbọ́lá o ti disturb ọdí rẹpẹtẹ torí pé àwọn Naija ṣé wọn pé àwọn Naija báyà sí lábàgà ya fẹ́ràn ó tó bá ti jẹ́ fà kúnlẹ̀ àbàgà làkàtà anything tó bá ti jẹ́ fà òun la máa wá torí ẹ̀ lẹ́sẹ̀ ráwọn kan náà ṣe ń ra DVD tó kó 18:1 DVD nínú CD kan Paso báraká 150 naira àwa pa CD jẹ́ Àjíbọ́lá Paso Kúnlé ẹ̀yin lè ń pa kàn jẹ́ Paso ẹjọ́ fún ọmọ bírèkì bọ́ òkun lè Paso tó bá jẹ́ pé wọ́n sì máa ya fídíò èmi pẹ̀lú àwọn mákẹ́tà Àjíbọ́lá
máa jókòó round table ni Alábí ìmọ̀lẹ̀ o kò kì í ṣọmọdé mọ́ fọmọ tó kàn mí kú o any moment from now jíbọ̀ o pàṣẹ àṣẹ 50 jíbọ̀ kò kì í ṣọmọdé mọ́ ẹ má máa yà mí ó bẹ́ ṣe fẹ́ ẹ má máa fi mí jẹun bá àṣẹ ó bẹ́ ṣe fẹ́ táwọn ẹlòmíín bá fẹ́ bẹ́ẹ̀ ẹ lè máa ṣe tiwọn wílẹ̀ ẹ̀kúnlẹ̀ èmi ò fẹ́ bẹ́ẹ̀ ẹ̀kúnlẹ̀ máa ṣe torí pé wò kì í ṣọmọdé mọ́ ọmọdé wa wò kì í ṣọmọdé mọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá wá sí ọmọ tó kọ́ ní ìlú ọ̀gá. Ẹ̀jẹ̀ yìí ọba yìí wọ̀rọ̀ lọ́ọ̀bì bá yìí rí ìkọ̀tọ̀dà àbí kọ́dà lù àlejò jẹ́ níbẹ̀ ni. Bọ́wọ́ pẹ́ ò lè bá mi ìsọ̀tì o, èmi ni ìwé nígbà pé kọ́ tèmi ṣubú. Pàṣípà wọ̀ dá o, ọmọ lọ́mọ o. Pàṣípà wọ̀ dá o, ọmọ lọ́mọ o. Kí ẹ̀ta sọ ẹ́, ó ti yá wọn tó lọ gbọ́, Pàṣípà wọ̀ dá o, ọmọ lọ́mọ o. Ṣé dẹ̀dá kẹ́ máa fi wá jẹun kẹ́ máa fọ́ wọn lé ó Pàṣípà ọ̀dà o. Kẹ́yìn máa kọ́lé kẹ́rin tó ń làkún lórí stage Àlàbí ó bá ká kó máa ṣe kọ́lé Pàṣípà ọ̀dà o. Ṣé dẹ̀dá kẹ́yìn tó ń ta sídì kẹ́ máa kọ́lé kẹ́ máa ra mọ́tò kẹ́rin tó ń làkún láyà bàgàlà bàtà lórí stage ó máa ṣe rówó Pàṣípà ọ̀dà o. Pàṣípà ọ̀dà o. Pàṣípà ọ̀dà o. Mo ti bọ̀ ṣọ́dà kẹ́yìn tẹ̀ ń ya fídíò kẹ́yìn máa kọ́lé kẹ́yìn máa ra mọ́tò kẹ́yìn máa fọ́ ìyàwó méjì mẹ́ta máa ṣòro sílé débi tí mo ṣiṣẹ́ tí mo ń láàgùn rà ṣòro báraká kí n má ṣe rí tọ́rọ́ ìyẹn náà dà Pàṣípà ọ̀dà o. Ìyẹn náà dá sẹ́ Pàṣípà ọ̀dà o. Ọ̀dọ̀ pé ìyẹn náà dá o, ìyẹn náà dá Pàṣípà ọ̀dà o. Ẹ ti ẹ ṣàánú mi ìgbàgbé. Ẹ̀yin kan lọ́wọ́ ogún lọ́wọ́ sọ́wọ́. Ìwé àti láàmàlà àyọ̀ lọ́pẹ́. Ẹni gbàgbé sílẹ̀ ẹ̀jẹ̀ lọ́jọ́ ẹ̀jẹ̀ lọ́kọ́rin ẹgbẹ́ lọ kọ́ni báwọn tiẹ̀ ẹgbẹ́ lọ bẹ́ sókè àwọn tá a máa rí ajímọ̀ àbámalà kan tá a ń bẹ níbí òṣìṣẹ́ wa lóhùn ọba àṣọyọ báraká ẹni máa jẹ́ wà níbo tí Àlàbí ojú ẹ kò sí ẹ máa na Àlàbí ọlọ́run ọ̀gbọ́n kò ta kọ́lọ́ Pàṣípà ọ̀dà o. Pàṣípà ọ̀dà o. Kò sọ̀rọ̀ fún explanation nípa ẹ̀sọ́ Pàṣípà ọ̀dà o. Ogbe yóò bá fẹ́ aṣọ àṣọrọ̀ máa so Pàṣípà ọ̀dà o. Bí ẹ̀sùn mẹ́rin Pàṣípà orúkọ. Pàṣẹ́rì kọ̀ọ̀tẹ̀ ìrẹ̀lẹ̀ láti yá Àlàbí kọ̀ọ̀tẹ̀ àbáyé àyà rẹ̀. Ẹ̀sùn mẹ́wẹ̀ẹ́ta ẹ ti gbọ́ pé bá ti yà ó wọ́n dáadáa yín láàyà ó bá a sùn àó. Àlàbí làbà kà ó. Kì í ṣe ti jà kì í ṣe tágírí. Kì í ṣe ti disrespect explanation láti ṣe múlẹ̀ lábàdà mi Àlàbí ẹ̀.
ó téèyàn bá fẹ́ aṣọ àṣàlàyé èyí tó máa ń ṣe fún yàn láàbákà tí ò tẹ́ lọ́rùn wàṣọ àpariwo àdìwọ̀ ara àbáka àjùtòótọ́ lọ́jọ́ kí pé bọ́ta kúnlẹ̀ bá a sọ̀rọ̀ wọ́n bá jẹ́ mákẹ́tà kan àbí méjì ni ó máa ń ta fídíò alábí bá a sọ̀rọ̀ ìyẹn bá dá tó bá jẹ́ mákẹ́tà kan àbí mákẹ́tà méjì náà ń ta fídíò pàṣẹ ìyẹn bá dá a ò ní sọ̀rọ̀ o tó rà má mọ́